òṣì wọ́n lọ fún elépè lánàá ó gbé sí ayé ẹ̀ Adóbímpé omíyalé àdótòṣì Adóbímpé omíyalé àdótòṣì omíyalé àdótòṣì awáyé má ṣe rere ó gbé sí ayé ẹ̀ Lizzy fún elépè mú tẹ jẹ́ ìyàwó jẹ́ ti kọ́kọ́ gbọ́ voice note wọ́n ló fún ẹ ní bàbá èpè omíyalé àní má ṣàwọn Adóbímpé àní má ṣàwọn ọmọ ọ̀ràn kíran alápá má ṣiṣẹ́ olè lè ṣì játijàti èpè Lizzy ló máa jà ikú ọlọ́run because ẹni èpè ni ẹni tó kọ́kọ́ gbé Lizzy wá sórí social media yìí ó wà lára wọn after domi nílẹ̀ ìwọ ni second person tó gbé wá sórí social media tó wá bá tiẹ̀ jẹ́ ayé Lizzy tó bàjẹ́ lé ní ìwọ ni ṣẹlẹ́yà Adóbímpé ṣẹlẹ́yà màmá ṣẹlẹ́yà olójú kòkó oge sí ayé ẹ̀ ń ṣe bó ṣe ṣámálámálá ó dùn mọ́ mi lẹ́nu kí ẹ gbọ́ voice note àwọn tó máa ń fi kíní ṣe bí àná ni show yẹn ní ẹgbẹ́ náà. wọ́n ní ẹ̀ka àrùn ẹ̀rọ àmọ́ 19 so Lizzy Anjorin ṣe ṣòkan fún Dorcas lánàá so kò jáde ó kó gbogbo jáde ní òun dedicate award yẹn fún gbogbo àwọn warriors òun. award Facebook. wọ́n wá ṣe birthday fún balẹ̀ tí wàá tọrọ donation táwọn èèyàn donate fún wọn gbogbo donation tó máa ń gbà you know so much about her you know. ó gbé sí ayé ẹ báyìí sìn ayé ẹ ti bàjẹ́ ṣẹlẹ́yà Adóbímpé ṣẹlẹ́yà olójú kúkùkù ó ṣẹlẹ́yà ó gbé sí ayé ẹ ọmọ inú ẹ fi ẹ ṣẹlẹ́yà lórí social media ibi tó sọ pé kóun máa ṣépè fún Alábìkẹ́ ìwọ ló ń gbé ṣépè orúkọ ẹ ló ń dánú èpè tó bá fi mọ̀ yí pé ìwọ lè pé máa jà ó máa jà ẹ gan bíkọ́ ìdàkudà tó sọ Lizzy dání yẹn ìwọ ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé oyún òkè ló gbé dání má bẹ́ẹ̀ gbé jáde bó o ṣe gbé oyún òkè sínú tó wá gbé Lizzy sẹ́gbẹ́ má bẹ́ẹ̀ gbé fídíò yẹn jáde ìwọ ìkà játijàti ìwà wáyé má ṣe rere ìwọ ló jẹ́ kí gbogbo èèyàn ranjú mọ́ oyún yẹn ìwọ ló jẹ́ kí gbogbo ayé bìlíìfù pé Lizzy ò lóyún kò sẹ́ni tó bìlíìfù ẹ̀ kò sẹ́ni tó mọ̀ yìí pé kò ń ṣòun ló lọ́mọ ìwọ ló jẹ́ ká bìlíìfù pé kọ́mọ yẹn ò lóyún ìwọ ló gbé oyún òkè jáde happy Sunday ẹ̀yin tèmi tó gbá sí so tó máa ń fún ẹ lépè lẹ́nu ó yẹ kí pè máa jà í tìrantìran ni omíyalé àdótòṣì èpè yẹn ló ń jà òun ló jẹ́ kíṣẹ́ bọ́mọ ẹ lọ́wọ́ òun ló ń jẹ́ kó máa ṣiṣẹ́ ó dẹ̀ di dandan kó ṣiṣẹ́ ni ó máa ṣiṣẹ́ kiri ni omíyalé àdótòṣì èpè yẹn ló ń jà ìwọ kọ́ ló fẹ́ jà fún Lizzy lẹ́nìí jẹ́ kó yẹ ìwọ kọ́ ló máa jà fún Lizzy lẹ́nìí torí pé ìbàjẹ́ Lizzy ni wọ́n wá ṣe lórí social media ìwọ ló jẹ́ kí gbogbo ayé mọ̀ nígbà tí Lizzy kọ́kọ́ wá ṣe first show ìwọ ló gbé show yẹn tó sọ pé kí ló dé tó máa sọ pé kó lọ ṣe DNA fún ìyálé ìwọ ló broadcast yẹ kiri ìwọ ló procrastinate yẹ ìwọ ló broadcast yẹ kiri ìwọ ló sọ pé nǹkan burúkú ni Lizzy sọ tó máa fi sọ pé kó máa lọ ṣe DNA báwo lẹni tí ọkọ tó bá yàn nílé tó sọ pé kó máa lọ ṣe DNA ìwọ ló sọ bẹ́ẹ̀ kiri tí gbogbo àgbáyé fi gbé tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ń bá ti Lizzy jẹ́ lórí social media ìwọ ló gbé ìwọ ló sọ yí pé owó tí Lizzy ní ló fẹ́ fi bá ti Fọlá jẹ́ ó fẹ́ fi ọwọ́ ọlá gbá lójú ni ìwọ ló jẹ́ kí gbogbo ayé súre mọ́ Fọlá ìwọ ló jẹ́ kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn sí Lizzy Anjorin bí Lizzy ṣe máa ń ṣe nìyẹn tó máa ń fi ọwọ́ ọlá bá gbogbo èèyàn jà bí gbogbo èèyàn tó wà nínú Nollywood bó ṣe lọ gbé gbogbo àwọn tí Lizzy ti bá jà nínú Nollywood jẹ́ nìyẹn ló ń gbá gbogbo wọn wá kò sẹ́ni tó mọ history Lizzy ìwọ ló gbé gbogbo ẹ̀ wá sórí social media ìwọ àti àwọn dómi nílẹ̀ ẹ bá ti rí ayé Lizzy jẹ́ kankanlẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé Lizzy jalè ó jí mọ́tò gbé ó wà lára wọn Adóbímpé aláyé bàjẹ́ nìyẹn tí kò yé ya so tó bá ń ṣépè lọ́wọ́ tó bá dárúkọ èpè máa jà ẹ́ kò sí ọ̀rẹ́ tí wà tí Lizzy máa ṣe lẹ́nìí bí ara ṣe ní Lizzy Adóbímpé ara máa ní ẹ́ torí ìnira tó wà nínú ìgbésí ayé Lizzy lẹ́nìí ó wà lára àwọn tó fà á sínú ayé ẹ̀ tó bá jẹ́ pé ìyá gidi ni ẹ́ wàá pe Fọlá wàá pe Lizzy wàá parí ìjà láàrin wọn bó ń ṣe ìyá gidi nítorí pé owó tó ń wá lórí social media òun ló fi balẹ̀ ayé Lizzy lẹ́nìí ọmọ yóò bá máa táṣọ ẹ̀ kò bá máa tajà ẹ̀ kò bá sì máa jó ijó ẹ̀ lọ kò má má di ẹni tó ń ṣépè kiri lọ́jọ́ tèmi ìwọ ìkà játijàti ìwọ ìyá òṣì wàá wà ń bẹ wàá wà lára wọn wàá máa ṣe ṣé àníkẹ́ni kan fún Lizzy ìwọ tó yẹ pé ìwọ ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ ìwọ ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ ìwọ ló jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé Lizzy ṣépè fún Tóyìn Abraham ìwọ ló sọ bẹ́ẹ̀ tó sọ pé ṣépè fún ọmọ Tóyìn Abraham alọ́wọ́ gbogbo YouTube nígbà yẹn àrí fídíò ẹyọ kan gbogbo fídíò mẹ́rẹ̀ẹ̀rin tí Lizzy ṣe tí mo ní lọ́wọ́ tí mo lọ download àrí bí tó ti ṣépè fún ọmọ Tóyìn Abraham ìwọ ló project ẹ̀ sí aráyé lórí bó ṣépè fún ọmọ Tóyìn Abraham ó ṣépè fún ọmọ Tóyìn Abraham ó project ẹ̀ sí gbogbo èèyàn lórí gbogbo speaker tó dìde fún Lizzy nígbà yẹn gbogbo wọn sá lọ kúrò lẹ́yìn ẹ̀ pẹ̀lú fídíò tó gbé jáde yẹn gbogbo speaker tó dìde fún Lizzy nígbà yẹn gbogbo wọn pátápátá ló kúrò lẹ́yìn ẹ̀ pátápátá gbogbo wọn ló dojú ìjà kọ Lizzy èṣù tó ṣe ni because mo mọ̀ pé lórí burúkú ni ẹ́ gbogbo wọn pátápátá ló dojú ìjà kọ because kò ń ṣe gbogbo speaker ló máa ń wá good information tó bá sọ èèyàn láì dá fún mi èmi máa lọ wó òtítọ́ pẹ̀lú mo sì fẹ́ support ẹ o àkọ́kọ́ lọ wá òdodo náà a máa jọ sọ lábẹ́lẹ̀ pé nǹkan tó dẹ̀ sẹ́yìn kò rí bẹ́ẹ̀ o báyìí ló ṣe rí o wo àwọn information tí mo lọ gbé wá bọ̀ kò ń ṣe gbogbo speaker ló máa ń ní sùúrù láti ṣe bẹ́ẹ̀
Do you understand? They just want to trend anything. Ibi tó bá ti tí èrò bá ti pọ̀ sí jù, some speaker wọ́n fẹ́ wà ńbẹ̀ because wọ́n lè ní engagement. Ó ti yé yín sìn. Àwọn ní nǹkan táwọn speaker mi máa ṣe. But I don't follow trend. Mi ò follow trend. I don't care 5 people watching me. I like the truth. I died with the truth. Unless that person betray me. Do you understand? Ìwọ ló balẹ̀ ayé ẹ̀ jẹ́. So tó bá ń ṣépè tó wá forúkọ ẹ̀ sí pé yẹn máa jà ẹ́. Kò sí iye tó lè pa lórí ọ̀rọ̀ Lizzy. Nísìnyí, ó máa fi wo ikú, ó máa fi wo àrùn ni. Adóbi pé wàá fi wo ikú, wàá fi wo àrùn. Torí ìkà ló ṣe fún wọn yẹn. Ìwọ ló kọ́kọ́ di ẹni tó kọ́kọ́ gbé owó, tó kọ́kọ́ gbé àkáǹtì Fọlájáde tó ní kó máa dáwó sí. Ṣùgbọ́n ìwọ ni ẹni ẹni, happy Sunday everybody. Ìwọ ni ẹni ẹni tó ń ṣépè fún Fọlá. Ìkà ni ó dẹ̀ di dandan kó jẹ ìkà yẹn. Kó jẹ́ bí yẹn tí gbogbo ohun tó tara ẹ jáde. Ó fọ́ bí ń pé ẹni èpè ẹni ẹ̀dánù. Ìwọ ló lọ gbé oyún òkè wá. Ó tún ra kinní yẹn ni. Ó ra kinní tí wọ́n máa ń ṣe bí oyún báyìí. Ó ní pé kinní tí Lizzy gbé sínú nìyẹn. Pé Lizzy ò lóyún. Ìwọ ló gbé kinní yẹn jáde. Ó wá róṣọ sí. Ó wá fi yan gbogbo aráyé báyìí. Kí ti bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn, Victor yẹn, kó tó gbé lórí page yẹn. Kó tó máa gbé Lizzy sí. Everybody believe pé ọmọ yẹn ò lóyún, pé kò bímọ sáyé. Kò sẹ́ni tí ò believe. Ìwọ ló circulate everybody, ló stink yes everybody lórí. Ó stink yes síyàn lórí. Máa lọ sórí page yẹn gbà ẹ máa fẹ́ báyìí. Máa gbé oyún Lizzy sílẹ̀ gbẹ báyìí. Ó zinc ó project yes everybody lórí. Ó manipulate orí gbogbo ayé. Kò sẹ́ni tó believe pé Lizzy bímọ. Torí ẹni ègbé ni ẹ́, ó fọ́ bí ń pé ẹni àdánù ni ó wá sọ wípé Dekasi ó mọ̀ pé Kamal ló já èdè bẹ́ẹ̀. Kamal ni tó ẹ̀mí ṣe máa ń sọ fún èèyàn tó ń wò wá ẹ má ṣe bí ẹ má ṣe kà. Ẹ jẹ́ kan ṣe Kamal ò ní dúró díẹ̀ níwájú. Kamal ló ń já ìyá yìí. Oyè yín òun ni kò ṣe sórí ire nínú ayé. Òun ni gbogbo nǹkan tó kó fi orúkọ Lizzy kó jọ ní 2019, 2021, 2020, 2022 àti 2023. Gbogbo nǹkan tó forúkọ Lizzy kó jọ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run béèrè lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kẹ́ni. Gbogbo ẹ̀ pátá ló ń tọ́mọ lọ́wọ́. Gbogbo ẹ̀ pátápátá. Tó bá kó òtítọ́ jọ, kò sí nǹkan tó máa tán fún ẹ. Tó bá gbé òtítọ́ dání, kò sí nǹkan tó máa tán fún ẹ. Gbé òtítọ́ dání kò dẹ̀ ru ẹrù òtítọ́. Make sure pé òtítọ́ wà nínú ẹrù ẹ. Má di irọ́ dání. Ìwọ kọ́ ló máa jáde fún Alábìkẹ́ ẹ̀. Kò yé ya. Alábìkẹ́ once upon a time. Lizzy ló wá gbèjà. Alábìkẹ́ once upon a time. Lizzy ló wá gbèjà. Ṣé kò yé ya? Àwa wà lára àwọn tí Alábìkẹ́ máa ń bú. Tí Lizzy máa dùn nǹkan tó máa share gbogbo fídíò yìí. Kò tọ́ sí ìyá alájà ẹlẹ́nu. Pé Lizzy fẹ́ fi ọwọ́ lágbá Alábìkẹ́ lójú kí ìwọ wá máa gbèjà Lizzy. Kò tọ́ sí ìyá ẹlẹ́nu. Torí pé abatẹnijẹ́ nìyẹn. Bó o ṣe balẹ̀ ayé Lizzy jẹ́ nìyẹn. Ó balẹ̀ ayé Lizzy jẹ́ nìyẹn. So tí Lizzy bá fún ẹ lépè lẹ́nu, ó tọ́ sí Lizzy láti fún ẹ lépè. Torí ìkà ayérayé ni kò dá kéèyàn wà nílé ayé kó máa ṣèkà. Ó máa ṣèkà. Kò dẹ̀ tí fún ẹ lépè o. Ó mọ̀ pé kò tí ṣàdàbí fún ẹ. Ṣàdàbí fún gbogbo ìdílé ẹ pátápátá. Because ẹni ibi ni ẹ. Ẹni àdánwò ni ẹ. Ẹni ìkà ni ẹ. You are very very evil. Very very evil. You are so evil. Ó máa ṣàlàyé kú ni. Ṣé kò yẹn sìn? Wàá ṣàlàyé kú ni. Torí gbogbo nǹkan tó ṣe lálàkọ́kọ́ ó wà nínú ìwé ìtàn ìkalẹ̀ lọ́jọ́ tẹni. Gbogbo àwọn èèyàn tó fẹ́ support ẹ pátápátá ló ń bú. Gbogbo àwọn èèyàn tó fẹ́ support ẹ. Gbogbo àwọn ènìyàn tó dìde pátápátá. Gbogbo wọn pátápátá ló ń pa ọmọ wọn lórí page ẹ. Wàá máa gbé wọn ṣépè ni torí pé wọ́n dìde fún Lizzy nígbà yẹn. Ìwà láyé bàjẹ́. Wọ́n ló sọ ọmọ lọ́mọdé ẹni tó ń ṣépè lẹ́nu. Tó ń ṣépè. Torí pé èpè ló kàn fóun kó máa ṣe. So èpè yẹn náà ó sì máa ṣe fún un. Wàá jẹ nínú èpè Lizzy tó máa gbá sí. Because ohun táyé bá sọ ẹ̀dá o náà fi bú ẹ̀ gbọ́dọ̀ la. Nǹkan tó ṣe fún Lizzy, nǹkan tó sọ ní dìsdà ní ọjọ́ tèmi òun làwọn èèyàn fi ń bu. Òun ni wọ́n fi ń pè ní ìyá àdínní elépè. Òun ló fi ń pè ní ìyá àdínní elépè. Ṣé ti yẹ? Tí wo ò bá gbé Fọlá jáde. Fọlá wá da gbogbo voice note fún ẹ. Àbí ìwọ kọ́ ló wá play gbogbo voice note yẹn. Ó da gbogbo voice note yẹn sórí social media. Ó play ẹ̀. Ó fi play gbogbo voice note yẹn. Ìwọ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ play voice note yẹn. Ìjọ sọ fún Lizzy pé ìwọ ni ẹni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí play voice note ọkọ Lizzy. Ìjọ jẹ́ kí Lizzy mọ̀ pé ìwọ gangan ló gbé voice note láti jáde kò ṣe Ìyábọ̀ Òjó. Nígbà tí Lizzy wá ń ṣépè fún Ìyábọ̀ Òjó, kí ló dé tó bọ́ síta kó sọ pé ìwọ gangan ló gbé voice note yẹn jáde? Pé Fọlá ló dà sí ẹ lọ́wọ́. Ìyábọ̀ Òjó kọ́ ló wá play voice note láti lórí social media. Ìwọ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá play voice note láti. Orí platform láti ń gbọ́ voice note láti tí mo ní gbogbo fídíò yẹn lọ́wọ́ pátápátá. Orí platform láti ń gbọ́. Nítorí pé o need engagement. Kán wá gbọ́ bí Láti ò ṣe tọ́jú Fọlá. Bí Láti máa ń fìyà jẹ Fọlá. Kò tọ́jú Fọlá, ó da Fọlá nù, ó tẹ̀lé Lizzy lọ. Who does that? Àwọn èèyàn máa ṣàbíamọ̀ nítorí pé èmi ní tèmi o, èmi ò ṣe pé woman supporting woman, mi ò support Fọlá ń gbà ẹ̀. Torí pé èmi nígbàgbọ́ lọ́rọ̀ obìnrin tó bá ń ṣiṣẹ́. Èmi ò nígbàgbọ́ lára obìnrin tó máa ń dúró de owó ọkùnrin. Èmi ò nígbàgbọ́ nínú ẹ̀. Èmi nígbàgbọ́ lára obìnrin tó bá dìde tó ń ṣiṣẹ́ tó lówó tiẹ̀ lọ́wọ́. Kò ń ṣe pé mo kàn dédé bí Lizzy mo dé. Èmi nígbàgbọ́ lára obìnrin tó bá ń ṣiṣẹ́ tó bá ń tọ́jú ara ẹ̀. Èmi ò nígbàgbọ́ lára obìnrin tó máa jókòó pé ọkùnrin ló máa mówó ọṣẹ wá, ló máa mówó oṣù wá. Èmi ò nígbàgbọ́ níbẹ̀. Nítorí mo ṣe lè join yín nígbà yẹn.
tó ti yé ya ẹ̀sìn èmi nígbàgbọ́ lọ́wọ́ obìnrin tó máa ń ṣiṣẹ́ takuntakun tí ò dúró de owó obìnrin fuck your money máa tọ́jú àwọn ọmọ mi by myself but ìwọ bá tiẹ̀ jẹ́ ni ṣé láti olówó ni àti òun ṣe olówó ó ti yé ya ó bá tiẹ̀ jẹ́ ó gbé gbogbo voice note tó wà láàrin ọkọ àti ìyàwó síta tó má tiẹ̀ mú ẹ níṣẹ́ irú ṣèlú wà fi tọmọ jẹ ó gbé gbogbo voice note yẹn wá ẹ wá tú àṣírí ẹ wá bá tiẹ̀ jẹ́ kò sẹ́ni tó mọ̀ ìyá eléwúrẹ́ àbí ìyá alágùntàn ìyá tó máa ń ta mọ́mọ́ kò sẹ́ni tó mọ̀ ọdún ẹ ló ti gbé jáde gbogbo ìyàwó tí láti fẹ́ pátápátá ìwọ gangan ló gbé gbogbo fọ́tò wọn síta gbogbo fídíò ẹ wà ó ti yá ó ti yẹ ìjọ tí Lizzy bá ti tọ́bù ẹ lójú wàá mọ̀ pé fídíò ẹ wà níbà màmá bẹ́ẹ̀ kó evidence síta báyìí ni màmá kó síta fún yàrá ìjà ẹ because ẹni ìgbé ni a very wicked person very wicked kóòsì ló ń ṣe ń gbà yẹn àbí kóòsì ni o Fọlá fẹ́ láti ni ó ti yẹn sìn ìgbà tí Fọlá fẹ́ láti ṣèbó yẹ kí ìwọ pe láti ni kí ló dé tó jẹ́ pé Lizzy ló ń ṣe ṣóò fún tó ń sọ gbogbo ìtàn ìgbésí ayé ẹ̀ bó ń sọ gbogbo bí ìyá ẹ̀ ṣe kú bí ìyá ẹ̀ ṣe fọ ẹsẹ̀ kú kí ló dé tó ń sọ history yẹ Fọlá láti ló fẹ́ ó ti yẹn sìn láti ló yẹ kó wá sọ history fún wa kò ń ṣe ẹni tí láti fẹ́ kò sí ìyá ẹ̀ kí ló dé tó lè máa lọ fún láti kí ló dé tó jẹ́ pé Lizzy ló ń lọ fún nígbà yẹn ó jealous ẹ̀ nítorí pé ó ti ní gbogbo nǹkan àbí olórí burúkú somebody wàá fẹ́ la wọ́n wá ní ó ṣe ṣe lánàá ó wá ń fún ẹ lépè èpè yẹn máa jà ẹ́ èpè yẹn á jà ẹ́ ìwọ ìka gbogbo yẹn happy Sunday don't be evil to anybody love the way you love yourself love everybody this woman is evil tí bá ń play àwọn fídíò kan fún yín kò ní make sense nsìn yìí ó ti yẹ yín tó má ti jà ó máa make sense ẹ mọ ìgbà tí Lizzy ń bá mọmi ọba ńlá jà ṣe mọ fídíò tí mọmi ọba ńlá ti ṣe nígbà yẹn ó ti yẹ yín sìn ṣe mọ̀ pé ìgbà tó ń sọ̀rọ̀ Lizzy ṣe pé òun ti dáríjì màmá yẹn ṣe mọ̀ pé fídíò yẹn kò make sense létí ẹ̀ nígbà yẹn ó ti yẹ yín sìn ìgbà tó wá ń bá màmá yẹn jà ṣe mọ̀ pé fídíò yẹn wá bẹ̀rẹ̀ sí make sense sí létí bí gbogbo fídíò tó ṣe fún Lizzy kó o delete ẹ̀ àwa ti ní nípamọ́ mo ní archive gbogbo ẹ̀ ní lẹ́yìn kankan day by time àti gbogbo comment tó wà mí máa bẹ́ẹ̀ gbé jáde máa bẹ́ẹ̀ play ẹ̀ ní kò yé ìyá ẹ̀ ìwọ ìka jati gbogbo ọ̀tọ̀ ń sọ nísìnyí kí ló dé tó ṣe sọ láti bẹ̀rẹ̀ kí ló dé tó sọ láti bẹ̀rẹ̀ kí ló dé tó sọ láti bẹ̀rẹ̀ tó jẹ́ pé ìsìn ló máa sọ kí ló dé tó sọ láti bẹ̀rẹ̀ tó ń sọ pé gbogbo ọmọ ló bá rí bó ṣe ṣe yẹn gbogbo Nàìjíríà gbà wá o Lizzy fẹ́ fa Fọlá ni ó fẹ́ pa ni torí pé owó tó ní òun ló fẹ́ fi bà Fọlá jẹ́ ìwọ ló jẹ́ ká mọ̀ yí pé Lizzy rán àwọn àmú ọba tó lọ gba gbogbo fóònù Fọlá ìwọ ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ bí àmú ọba ní Lizzy rán sí Fọlá tó lọ gba gbogbo fóònù Fọlá àbí wàá jẹ ṣégeṣége ìyá àjàrà bùkà ẹlẹ́nu jẹ̀mbẹ́tẹ̀ ẹni tójú ẹ̀ ti bàjẹ́ ìwà ẹ̀ ti bàjẹ́ skin ẹ̀ ti bàjẹ́ gbogbo ìgbésí ayé ẹ̀ ti bàjẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́wọ́ very wicked bastard wàá mú èpè ó ṣẹ́ fún ẹ ó ṣẹ́ èpè fún ẹ dáadáa ó dùn mọ́ mi bó ṣe ṣẹ́ èpè fún ẹ ó dùn mọ́ mi gan very wicked ni ó ti wà so wicked jù níbọ̀ lẹ́sọ̀ very wicked so wicked. ó wá ń dùn ẹ kò tí ìyá ni ó sì rìn ọmọ kó tó bá ń rìn yàn á máa wí pé má yẹ káyé sọ pé ṣí ẹ sọ̀rọ̀ wa ó sì máa ṣe bẹ́ẹ̀ fún ẹ kọfàmà ni kò yé ya ìwọ ìjọ yìí ló máa mọ̀ yí pé o ò lè lọ Nàìjíríà mọ́ ṣé kò yẹ ẹsìn o ò tí ì rìn kankan you never see nothing yet ìwé ni àdánwò guys don't do evil fọlọ́hún bẹ̀yìn o ti yẹ ẹsìn nǹkan kan ń pè ní kàmá ó máa ń dúró déèyàn ni o kò ń jáyàn lẹ́sẹ̀kẹsẹ̀ àìdá ìnù kò kí ń ṣíwájú ọ̀rọ̀ àìdáìnò ìgbẹ̀yìn ló máa ń wà ìgbẹ̀yìn ọ̀rọ̀ ló máa ń wà ẹ máa gbọ́ pé àìdáìnò èèyàn kì í fi síwájú ọ̀rọ̀ kò possible èèyàn kì í fi síwájú ọ̀rọ̀ ìgbẹ̀yìn tí nǹkan bá ti bàjẹ́ tán ló máa yẹ àìdáìnò ò bá má ṣe o bó ṣe máa rí nìyẹn o use your sense tó bá ń ṣe nǹkan má ṣe ibi síyàn má ro ibi síyàn be playing with everybody tó bá wà pẹ̀lú so that Kama will not sit in the front for you waiting for you níbi tó bá ti fẹ́ cross over Kama máa wá dúró díẹ̀ mbẹ́. Love everybody the way you love yourself. It does not cost you anything. You don't buy it. If you don't love anybody, if you don't love somebody, don't hate them. Don't think evil against them. Just leave them into the hand of Almighty God and let God handle it for you. Don't handle it for yourself. And see how God is going to handle it perfectly. More than the way you think about it. Just look at them. Ayé ilé ìkó padà bàjẹ́. Ayé ẹ̀ máa padà bàjẹ́ tó máa jù báyìí lọ. Ẹ máa wo bó ṣe lọ. Ká padà sunkún ìkòwò lórí social media. Ẹ̀yin gan ẹ bá sílé. Ṣége ẹkún a máa fi ṣe yẹ̀yẹ́ ni tó bá yá olófò nígbà tí Lizzy ń lo kí ló wúkọ ẹ Alábìkẹ́ ìgbà tí Lizzy ń lo Alábìkẹ́ ń gbà yẹn mò ń gbà yẹn pé ọ̀rọ̀ yóò lẹ́yìn ó lẹ́yìn ó máa lẹ́yìn àwọn ọmọ tó yẹ pé ibi tí bẹ̀lẹ̀ fù sí ni ibẹ̀ ló máa fèsì sí. ìgbà tọ́mọ yẹn sọ pé òun ò ṣe mọ́ ìgbà tọ́mọ yẹn sọ pé òun ò ṣe mọ́ ọmọ yẹn wò pé òun ò ṣe mọ́
ẹ̀wọ̀n bá àwọn pípù yìí mọ́ ó flag page ọmọ yẹn ìgbà tọmọ yẹn sọ fún òun ṣe mọ́ ó dẹ̀ lọ bá ẹ ó bí àtọ́ ipò òun ti rìn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ó máa bọ̀ òun sí page òun because ọmọ yẹn ti gba monetization lọ́wọ́ page yẹn tani pé ọmọ yẹn mọ̀ nípa monetization ni kò ní wá bá ẹ because Facebook kò bá flag ẹ wọ́n máa sanwó ẹ fún ẹ wọ́n á sanwó fún ẹ in as much pé ó ti in as much tó jẹ́ pé owó ẹ bá ti wọ £100 Facebook kò kí ń sísè owó èèyàn tí owó ẹ bá ti tó £100 $100 ní ọ̀dọ̀ Facebook ó máa san sínú àkáǹtì tó bá provide ó sì yẹ ń sìn ó máa san sínú àkáǹtì tó bá provide unless ó yẹ pé ẹnìkan ti set up àkáǹtì sí orí page yẹn kó tó ní page yẹn bóyá àwọn tó bẹ̀ ṣe set up page wọ́n ti set up kò possible máa gbà ó kò possible tax number tó fi ṣe page yẹn ó gbọ́dọ̀ tally account number tó fẹ́ fún Facebook so tí Lizzy bá set up page yẹn by herself pẹ̀lú tax number ṣó possible ká account number tèmi wọ bẹ̀ ẹni tó bá set up page yẹn pẹ̀lú tax number títí ẹ̀ ó ti yẹ orúkọ yẹn gangan tó wà lórí tax number yẹn orúkọ yẹn ló máa fi set up account yẹn gangan ló máa lò orúkọ tó wà lórí tax number yẹn. Hello ìyá hello báwo ni Lizzy ṣe ṣépè fún òfò bí n pé. Adébísí bí pé yà ṣe mistake òun ni tó wá ṣe mistake lè pe Adébímpé. ó mọ̀ mọ́ ni ṣé ó yàtọ̀ ṣé ẹni sùn ṣé Adébísí ṣé kò yàtọ̀ sí Bímpé ẹ̀kọ́ kọ̀ yẹn yàtọ̀. ẹ mọ̀ pé àkáǹtì ń dá mi tó bá fẹ́ porúkọ àtọ̀bà náírà tó máa inú máa ń bí kò ń ṣe sùúrù. no orúkọ kò ṣe mistake ẹni tó fẹ́ fún lépè gangan ló fún lépè yẹn ó ti yẹ yín sìn òun gangan ló fẹ́ fún lépè because òun ló jẹ́ kí gbogbo ìṣòro ẹ̀ débi tó délé nìyẹn nítorí ẹ̀ ló ṣe fún lépè ó fún lépè dáadáa báwo ló ṣe wá tètè wá rántí pé òfò Bímpé lòun pè báwo ló ṣe wá rántí ó sọjí padà. ó wá pè ẹni tó fẹ́ pè dá padà lẹ́mi ìyàwó ọ̀jọ́ social sin tó wá pè ẹni tó fẹ́ pè padà. ó wá ṣe wá pè yẹn padà. láìpẹ́ mistake lánàá ẹ̀ mọ̀ àlẹ́ gbọ̀ngàn náà. àlẹ́ kiri yẹn dùn ó ń jaláyà ẹ mọ̀ pé gbàtẹ́ mi ṣe ṣó lánàá yẹn àwọn èèyàn tó wà lórí péjì mi ní ìjẹtajà rẹ àwọn èèyàn tó wà lórí péjì mi sọ pé àwọn máa ti gbé kinní rẹ ní mo ní kó má wọ̀ wípé dọ̀kásì máa bá wa ṣe aṣọ́mọ yẹn máa ó fẹ́ kọ́mọ yẹn wà ń bẹ títí di Monday ni ó dùn gan ó dùn kí dọ̀kásì má fọ̀ kó má fọ̀ pé ó ń ṣépè fóun kí dọ̀kásì má fọ̀ kó má fọ̀ kí má jẹ́ kí yà jẹ kí lórúkọ ẹ̀ Alábìkẹ́ yẹ kí wọ́n jẹ́ kí yà jẹ nǹkan tí Lizzy fẹ́ ni ó fẹ́ kí yà jẹ Alábìkẹ́. ó dùn gan ẹ bí ó ṣe ni ó ń gbọ̀n ni mo pass by ẹ ni pé ó ṣe bí olùsì ó dùn mo bó sọ pé ó gánú ayé ni dọ̀kásì ẹ ṣe ń gàrí mo bó sọ pé ó gánú ayé ni dọ̀kásì ó gba Alábìkẹ́ sẹ́wọ̀n dọ̀kásì gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pẹ́ sìn ẹ̀sìn ni àwọn ọdọ́ mi nílẹ̀ tó ń wẹ̀ bí Ọlọ́run tó ń wẹ̀ bí ó gánú ayé wọn ti rí pé ó wà ńlẹ̀ńlẹ̀ àwọn gan wọ́n ṣe láṣetì iṣẹ́ àṣetì lọ́ ṣe lórí ọ̀rọ̀ dọ̀kásì àwọn ọdọ́ mi nílẹ̀ wọ́n ṣe àṣetì lórí ọ̀rọ̀ dọ̀kásì wọn ò rí nǹkan kan ṣe wọ́n kàn máa lẹ́nu ni ẹ̀yà kẹ́ǹtì Nàìjíríà ẹ̀yà kẹ́ǹtì Nàìjíríà àṣewọ̀ ní nǹkan kan ẹ̀yà kẹ́ǹtì Nàìjíríà ẹ̀yà kẹ́ǹtì Nàìjíríà wọ́n ṣàṣetì lórí ọ̀rọ̀ dọ̀kásì ẹgbẹ́ wọn náà ṣàṣetì gbogbo yín wá ṣàn wálé ó dùn ẹ̀ ó mọ̀ ọmọ ṣe kà fọ́mọ yẹn gbogbo sí ayé gbogbo yẹn wá ń ké lórí social media please gba court lọ Lizzy gba station lọ report ó wéèsì owó tó fáwọn ọlọ́pàá jẹ́kú ẹ̀ ó wéèsì ẹ̀ kàn fi sílẹ̀ sí títí di Monday àbí kọ́bẹ̀ tí wọ́n lé títí di Monday owó yẹn ti wéèsì báyìí. ẹ̀sìn rẹ̀ ará àdúgbò ẹ̀sìn dé o ìyá jẹ Lizzy o ẹ̀sìn dé gbangban dọ̀kásì fún Lizzy lẹ́sìn ó ti rí dọ̀kásì ṣe fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn dọ̀kásì fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn gbà skin ọlọ́run ìgbà tó sọ pé wọ́n ti gbé ọmọ yẹn níjọ́ Friday mo ní yẹ́ yóò dá o mo kọ́kọ́ believe ẹ̀ ìgbà tí mo ń ṣe wọ́n sọ fún mi ẹni Lizzy ti gbé o ó ti gbé Alábìkẹ́ sẹ́wọ̀n o ó ti gbé lọ sí Àbújá o dọ̀kásì gbà lọ́wọ́ ẹ̀ ìwọ náà wò àwọn tó sọ pé wọ́n common person àwọn tó pè ní common person àṣé kò sẹ́ni kankan tó common nù àṣé ìjọba Nàìjíríà ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó lówó kankan kan wọ́n lè intimidate anybody kò yẹ lọ́ọ̀ ti wà wọ́n máa kú ìtìlọ́ fún wọn ni kí ló ṣe ọlọ́pàá wọ́n fún àwọn ọlọ́pàá pé ó jalè kí ló jà lọ ilé fún wọn evidence gbogbo èèyàn tó ń gbé ń sin olè náà ń jà kí ló jà lólè ó lè evidence because olè ní wọ́n ti fi owó kó olè sí ẹ lára ó wá fẹ́ fi owó kó olè sáwọn ẹlòmíì náà lára kò ibi tó dé wọn lè fún ẹ ní visa tó bá lọ sí embassy wọn máa cancel ayé ẹ ní embassy ni so fẹ́ kí gbogbo wọn náà kọ́ máa cancel ayé wọn ìwọ nìkan ló máa cancel ó lè dún mọ́ta ọ̀pálẹ̀ mọ́kọ́tọ́nú wọ́n cancel gbogbo ayé ẹ pátápátá ni wọ́n tún àṣírí ẹ lánàá náà tó bá lọ sórí show Sister Jókòtádé wàá rí bọ́mọ yẹn ṣe fídíò ẹ bó ṣe kí lórúkọ ẹ bó ṣe analysis kíní fún ẹ ọmọ yẹn analysis ayé ẹ o ọmọ kan wà ń bẹ lórí Jókòtádé tó ń gbé fídíò yẹn ọmọ yẹn sí ẹ ó analysis aṣọ tó ń tà àwọn aṣọ tó ti wọ̀ má dẹ̀ bá ọmọ yẹn kó gbogbo aṣọ yẹn jáde mo ní àwọn fídíò yẹn lọ́wọ́ gbogbo aṣọ tó ọmọ yẹn sọ pé ó ti wọ̀ yẹn má bá kó jáde lẹ́yọ kọ̀ọ̀kan má bá ọmọ yẹn kó jáde lẹ́yọ kọ̀ọ̀kan má bá ọmọ yẹn kó jáde lẹ́yọ ó analysis gbogbo nǹkan tó ń tà ní
ó jẹ́ ká mọ̀ pé kò sí kankan nínú àwọn aṣọ yẹn tó wọ 5 kg tó wọ 5 kg má gbọ́ bó ṣe analyse ẹ̀ fún brown yìí àti red yìí the same thing ni chocolate brown àwọn aṣọ mo ní aṣọ púpọ̀ bíbá yìí mo já bẹ́ẹ̀lì ni àwọn eléyìí wọ 5 fún ọwọ́ mi ìṣẹ̀mọ́ kọ́lọ̀ yìí bóyá grey ni eléyìí báyìí ó ti rọ́ọ̀wẹ̀rì red and white blue wẹ̀rì yellow ni àti peach 1 2 3 4 5 6 7 8 léèsì mẹ́jọ tẹ́bàdẹ̀ wo dáadáa kò wọ 5 years wọ́n 5 years tẹ́ bá wo àwọn aṣọ ìdájọ́ máa rí pé wọ́n gẹ́lí ẹni gbogbo àpẹẹrẹ wípé ó lọ fọmú rán wọn ni tẹ́bàdẹ̀ rí àwọn aṣọ yìí ti pẹ́ àwọn aṣọ yìí ìgbà wọn ti pẹ́ ìgbà wọn ti lọ sí àwọn aṣọ yìí mọ́ àyígbà tó yẹ kó ṣe ń jalè kó tó kamú ní ìdùmọ̀tà káwọn pálábá yìí tó ṣẹ́gi ó sì lọ jí gbogbo àwọn aṣọ yìí tútù yàtì. nǹkan tó gbé sórí Facebook nǹkan ló ń tà. ìrù mẹ́jọ 1 2 3 4 5 6 lórí ìrù mẹ́jọ ló máa wá jókòó lórí social media 24 hours ló máa pariwo lọ́wọ́ máa ké ní bó sọ pé wọ́n máa ń ja ọjà Lizzy Anjorin àwọn nǹkan tó já dà níbí báyìí ẹ wo ṣíà gbogbo kí a má lè arrange tó ti ń taṣọ kí a má lè fold closet àbí kí àwọn inú ṣọ́ọ̀gà àbí kí àwọn tó bá ń taṣọ yẹn kí a má lè fold aṣọ properly ó wá mọ́ àwọn yẹn ó wá tẹ́ wọn bí irú nígbà tó yẹ pé gbogbo ẹgbẹ́ gbẹ́rẹ́ fún ní ṣọ́ọ̀bù wa ẹ wò ìró kan rè ó tẹ sórí tébù ìró mi rè 2 yard torí lè òṣèkò ṣọ́pà márùn àwọn fọmúrọ rè tẹ bá zoom ẹni dáadáa máa rí pé aṣọ tó wà lára mannequin yìí Lizzy Anjorin ó sì wọ̀ ó ti fẹ́ẹ̀ wọ̀ pa ó bá mú yẹn ó sì wá gbé sórí mannequin ẹwàṣọ ìró kan rè ìró kan rè tẹ́rì ẹ wá àwọn lẹ́sìn ayé pé àwọn aṣọ 1975 àwọn aṣọ 1960 lórí kan fọ́tẹ̀ káàbọ̀ àwọn aṣọ ayé àtijọ́ tẹ́ pé àwọn ayé òwò mọ́ Lizzy Anjorin ló wá máa gbé ẹwọ ṣọ́ọ̀bù Lizzy Anjorin gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ for your information ẹ̀yin tá a bá ṣe enjoy lórí ètò yìí tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń lọ ṣáàrí ṣọ́ọ̀bù tí mo fi yàn yín ní gbogbo yìí gbogbo ṣọ́ọ̀bù tẹ̀ ń wò yìí láti òkèdè lẹ́yìn pátápátá ìyàwó gbogbo ẹ̀ kojú báyìí náà lọ ṣé wọ́n tọwọ́ wájú ìbẹ̀ ni àwọn tébù àtàwọn ṣíà àtàwọn kọ́ọ̀pù àtàwọn síbí oníke àwọn nǹkan àwọn èlò fi tó gbogbo wájú ṣé wàá rí nǹkan tó ń ta gàgàn nǹkan sí iye mẹ́sọ̀ tó ń ta ní gbogbo Àbújá àwọn rè. ṣé pé bọ̀rùn làwọn kinní ṣé àwọn ọ̀bọ̀rùn rèé tó Lizzy Anjorin orí ìbọ̀rùn mẹ́jọ ló torí ẹ̀ lọ sí Àbújá táwọn máa pariwo pé ìwọ kan wá wo aṣọ wá wo àwọn tó ń taṣọ gangan wá wo àwọn tó ń taṣọ gangan abẹ́ ẹgbẹ́ wọn wá sórí péjì wa àwọn tó ń taṣọ gangan màá bẹ́ẹ̀ ṣí sìn abẹ́ ṣí wọn àwọn tó ń taṣọ gangan tó bá lè tawó ẹ̀ ó máa da. tó ti rí ibi tó ti ń taṣọ gangan lélẹ̀ ẹ ti rí ibi aṣọ ló ń ta bó ṣe ń taṣọ yìí ó ti bẹ́ẹ̀ ń taṣọ mi fẹ́ gbé voice síbẹ̀ ṣé ó ti rí ibi tó ti ń taṣọ gangan torí fídíò òun copyright wà mí àwọn tó máa ń gbé fídíò ẹ̀ wọ́n ní copyright ṣé ó ti rí ibi tó ti ń taṣọ gangan ṣé ó ti rí ibi tó ti ń taṣọ àwọn tó ń taṣọ lélẹ̀ ṣé ó ti rí àwọn eléyìí lọ́ máa sọ pé billionaire làwọn téèyàn máa believe pé billionaire ni wọ́n ṣé ó ti rí báyìí máa ń fòdà aṣọ nìyẹn ṣé oníwùn kan báyìí tó ń fòdì nínú ṣọ́ọ̀bù ẹ̀ kò sí ṣé orí ibi káwọn ilé gbàpò tí sílẹ̀ báyìí ó rí bó ṣe kún àwọn eléyìí lọ́ ń pè ní aláṣọ àwọn aláṣọ lélẹ̀ ṣé ó ti rí wọn ṣé ó rí àwọn aláṣọ ṣé wẹ́n ní aláṣọ tó máa gbé ṣí àsílẹ̀ tó máa fi sílẹ̀ lórí ṣé gbọ́n yín já ṣé ti rí àwọn bẹ́ẹ̀lì ó máa wọ bíbà wá mọ̀ pé yẹ ẹsẹ̀ lé ṣọ́ọ̀bù làwọn ilé ṣé ti rí bẹ́ẹ̀ yẹn sì ṣé ti rí wọ́n tún lọ sí second floor nìyẹn o ṣé ti rí wọn wò ó ṣé ti rí kinní wọn nìyẹn ṣé ti rí gbogbo ibi tán ti ń tajà títí dókè Lizzy wọn ò máa ṣe ṣó lójoojúmọ́ ṣó wí kán gbé ṣí àsílẹ̀ ẹ̀ kan máa táṣọ lé lórí ṣé ti rí nǹkan tó ń pè ní 5 years òun ló mú dání yẹn 5 years òun ni tó ti rí bẹ́ẹ̀lì nǹkan tó ń pè ní bẹ́ẹ̀lì ni àwọn ilé kọ̀ńténà làwọn ilé máa já àwọn ilé kọ̀ńténà ni kọ̀ńténà ló máa já àwọn ilé kọ̀ńténà ló máa já wọ́n máa ń fòdà aṣọ lélẹ̀ wọn kì í kó sórí iṣẹ́ à kò sí nǹkan kan tó ń tà bẹ́ẹ̀ yàtọ̀ sí orí àti ẹsẹ̀ ẹ lọ́n tapa ni ẹ ń pààyàn ni kẹ máa wò sí àwọn èèyàn rọ́nsọ̀n nǹkan tí Lizzy ń ṣe nù bẹ́yẹn nìyẹn ṣó ti rí èrò tó wá rajà ṣó ti rí main fabric òun ló wà lókè ibi tó wà yẹn àwọn ọkùnrin nìkan ó ti rí wọn yẹn ló ń pè ní ṣọ́ọ̀bù kò ń ṣe ti tiẹ̀ wàá gbó lórí social media wàá gbogbo kò sí nǹkan kan you said nothing kò sí nǹkan kan tó ń ta ju kó máa ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ gọ́tà Ìyábọ̀ ni o Ìyábọ̀ ló jẹ́ kí kọ́sítọ́mà wọlé o Ìyábọ̀ ló jẹ́ kí gbogbo ohun ẹ̀ jẹrà Ìyábọ̀ ni o tó ti rí àwọn tó ń ta bẹ́ẹ̀lì àwọn yẹn gangan ló ń pè ní àwọn tó ń tajà ìwọ ò ní nǹkan kan tí ò ń ta kò sí nǹkan kan tó ń ta kò sí nothing tó ń ta jẹ́ kò yẹ àwọn yẹn gangan ló ń tajà ò ní nǹkan kan tó ń ta ayé ẹ ti bàjẹ́ bí táyé ẹ bàjẹ́ sí social media ni ìgbésí ayé ẹ ti ṣamálámálá ojoojúmọ́ ni Ìyábọ̀ ń rí àwọn èèyàn ó ti yẹ tó ń polówó fún tó ń gbé kinní fún ojoojúmọ́ ni Ìyábọ̀ ń gba influential lójoojúmọ́ ló ń bá àwọn èèyàn polówó kò sí nǹkan kan tó ń ṣe ojú wá ń tiẹ̀ ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ bó ti ṣẹlẹ́yà olórí burúkú somebody ìgbésí ayé ó àwọn tó ń taṣọ àwọn aláṣẹ gangan nìyẹn 3-story building aṣọ nìkan ló ń tà mí 3-story building ó lọ gba ṣọ́ọ̀bù ẹyọ kan sí
kí ló wúkọ ẹ̀ Abuja nítorí pé wọ́n ti máàkì kí ló wúkọ ẹ̀ Obasmo wọ́n ti máàkì ẹ̀ kán máa wò dànù torí ẹ̀ ló ṣe lọ gba ṣọ́ọ̀bù ẹ̀yọ kankan lè sọ pé oníṣẹ́ ò níṣẹ́ kankan jẹ́ kí gbogbo ilé ayé mọ̀ pé oníṣẹ́ jẹ́ kí gbogbo ilé ayé mọ̀ pé oníṣẹ́ wàá máa kígbe Ìyábọ̀ Òjó ń gba donation dẹ̀ wọ́n ẹ̀ gbà ìjọ tó sì kó wá sórí social media kó fẹ́ donation kò sẹ́ni kankan tó dáwó fún ẹ nobody tó fẹ́ dáwó fún ẹ kò sẹ́ni tó fẹ́ dáwó fún ẹ nobody Ìyábọ̀ ń gba endorsement Ọlọ́run máa jẹ́ kó dáa fún ẹni tó comment kìíní Ọlọ́run jẹ́ kó dáa fún yín Ìyábọ̀ Òjó máa ń gba endorsement every blessed day wọ́n máa síké lórí social media Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó lówó ilé landlord ló ń gbé Lizzy Anjorin owó wo ló ní táàrí ibi tó ń kaṣọ sí àrí ibi tó gbé góòdù ẹ náà sí gold standard kò sí ọmọ ọlọ́mọ tó ń pè ní young alaja tó máa ń ta gold young you buy alaja mọ́mí mi tó gbá sí iṣẹ́ wa pa ẹni tó ní ṣọ́ọ̀bù yìí máa jẹ́ kí tiẹ̀ bàjẹ́ jẹ́ kí tèmi máa da ní orúkọ Jésù tí mi mọ Yorùbá tí bàbá yìí kọ ẹni Olúwa ẹni tó ní ṣọ́ọ̀bù yìí má jẹ́ kí tiẹ̀ bàjẹ́ o jẹ́ kí tèmi náà da ní orúkọ Jésù àmì ogun mọ́ bá tí mo rí ṣọ́ọ̀bù yẹn mo mọ̀ pé yes àwọn ilé billionaire ni táwọn ilé bá sọ pé billionaire làwọn àwọn ilé billionaire ni 3-story building 3-story building aṣọ nìkan ló ń tà ibi táǹkà wà ó yàtọ̀ ibi tí lẹ́sìn wà yàtọ̀ ibi tí lẹ́sìn ńláńlá wà ó yàtọ̀ men's shop náà wà men's section wà 3-story building òun nìkan ló ní àwọn ilé billionaire ni wọ́n Lizzy ò ní nǹkan kan tápá àtẹsẹ̀ ló ń tà ó dẹ̀ ti cast wọ́n ti cast tiẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ tí ariwo Ìyábọ̀ ló máa kígbe ó bí ò lè logo Ìyábọ̀ ò lè rí ògo ẹ̀ lò bó ṣe ń dárúkọ Ìyábọ̀ ní gbogbo aráyé nífẹ̀ẹ́ sí lójoojúmọ́ ló ń lọ́ọ̀bù ẹ̀ sí láyé tiẹ̀ dẹ̀ ń pa yín ayé tiẹ̀ ń bàjẹ́ lórí social media ó wá di Lizzy ti di colleague wa blogger Lizzy the blogger kò ń ṣe pé wájà fẹ́ bí ẹ mọ́ you are now a blogger because gbogbo nǹkan ló ń ganu sínsìn kò sí nǹkan tó kì í ganu sí lórí social media màmá ni mo wá jà fún àwọn ẹbí mi ni o mo wá jà fún ọmọ mi ni o mo wá jà fún ara mi ni o ó wá jà fún ara ẹ you are a blogger on social media content ló fi ń jẹun nǹkan tó fi ń jẹun sì yẹn kò sí iṣẹ́ ọmọ kò sẹ́ni tó ń rajà apàtẹ mátà ọ̀tá aráàlú ni ẹ́ wọ́n sì máa tún máàkì ibi tó wà lábùjá náà láti wó dànù wọ́n máa wó kalẹ̀ ni ṣọ́ọ̀bù tó lọ gbà tó wá lẹ gbogbo pépà ó lọ gba ṣọ́ọ̀bù lábùjá ó wá lẹ gbogbo pépà mọ́ wájú ẹni tó sọ pé òun taṣọ ẹ má gbọ́ ó lóun taṣọ ó wá lẹ gbogbo pépà mọ́ wájú ta báwo lọ yẹ fẹ́ rí aṣọ tó ń ta nínú ilé kò yẹ yín sìn ẹ mọ gíláàsì tó wà ń ta tó máa ṣó gbogbo nǹkan tó wà nínú ilé ó wá lẹ gbogbo pépà mọ́ wájú ẹ̀ ó lẹ gbogbo pépà ó blọ́ọ̀kì gbogbo ẹ̀ kọ́ má bàa rí anything ó ti yẹ yín sìn ẹjọ́ kí ló wá ń ṣe nínú ilé mẹ́ apanimáyọ̀dà ọlọ́gba ṣọ́ọ̀bù ẹyọ kan àwa sọ pé Ìyábọ̀ onílé Ìyábọ̀ wálé wọ́n ń ṣe wà yìí òun nílé òun ní rìsíìtì ilé ẹ sọ fún Ìyábọ̀ Òjó mọ́mọ́ ilé tí Ìyábọ̀ Òjó parọ́ pé òun wà yẹn òun ní rìsíìtì ilé yẹn lọ́wọ́ ẹ sọ pé kó gbé rìsíìtì ẹ̀ jáde má gbọ́ ọ̀rọ̀ méjì tó complicate ara ẹ̀ ó ní ilé tí Ìyábọ̀ sọ pé òun wà yẹn Ìyábọ̀ ò ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ òun rìsíìtì yẹn wà lọ́wọ́ ẹ sọ fún Ìyábọ̀ kó gbé rìsíìtì yẹn jáde ilé one room ní má gbọ́ ó ní pé Ìyábọ̀ ò nílé ó ní pé Ìyábọ̀ wà nínú one room ó ní pé ilé tí Ìyábọ̀ sọ pé òun wà yẹn ó ní rìsíìtì ẹ̀ lọ́wọ́. Did you see how you are complicating your life? Only one room ni òun àtàwọn ọmọ ẹ̀ wọ́n jọ ń sùn sílẹ̀ lẹ́ńbẹ́ ni. Ó dẹ̀ tún sọ pé ilé tí Ìyábọ̀ ọ̀rọ̀ àyẹn pé rìsíìtì ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Nínú same show náà ló sọ fún wa pé one room ni. Èwo làwọn èèyàn máa believe nínú ọ̀rọ̀ ẹ̀. Ó kàn complicate ara ẹ lójoojúmọ́ ni. You are just complicating yourself every blessed day by day. You think complicate ara ẹ. You are not being truthful to yourself. Ó gbé sí ayé ara àwọn tó ń taṣọ. Jẹ́ ká lọ wo ti Ìyá Ìbàdàn. Yà lọ wo ti Ìyá Ìbàdàn. Báwo wo ṣọ́ọ̀bù Ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn tó sọ yí pé ó ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀ ọjà mo gbé fídíò yẹn jáde ibi tó ti yé ti Ìyá Ìbàdàn gbẹ̀ngàn Ìyá Ìbàdàn original Ìyá Ìbàdàn ọlọ́run jẹ́ ó gbé jáde ok mo ti rí wá wo ṣọ́ọ̀bù Ìyá Ìbàdàn níjọ́ tó ń já àwọn ọjà yìí sì wá wò òun ló ń pè ní aṣọ jẹ́ ká ti ẹ̀wé lé nìkan ilé ìsìwà òkè jẹ́ ká wo Ìyá Ìbàdàn rẹ̀ yóò ti rí Ìyá Ìbàdàn ṣọ́ọ̀bù ẹ̀rẹ́ o sórí ibi tó kó aṣọ sí nílẹ̀ lẹ̀ Ìyá Ìbàdàn lélẹ̀ Èkó yìí náà ni Ìyá Ìbàdàn ti ń ta ọjà yẹn ṣájà rẹ̀ ṣọ́ọ̀bù Ìyá Ìbàdàn rẹ̀ o ṣé ti rí ṣọ́ọ̀bù Ìyá Ìbàdàn ló ń gé bẹ́ẹ̀lì yìí o bẹ́ẹ̀lì ló ń gé yẹn o bẹ́ẹ̀lì ṣé ti rí édè Ìyá Ìbàdàn lélẹ̀ àbáwọn ọmọọṣẹ́ Ìyá Ìbàdàn ni ṣé ti rí bẹ́ẹ̀lì aṣọ ló ń gé yẹn o bẹ́ẹ̀lì aṣọ ó dà pé àná lélẹ̀ ó dà pé àná ni ṣé ti rí ṣó rí kókó aṣọ sí inú ṣíà 5 bundle 5 yard ṣé ti bá ifo dẹ̀ oyinbo ṣe nípọn oyinbo yẹn tó Ìyá Ìbàdàn nìyẹn o tó ń jealous wọn lórí social media Ìyá Ìbàdàn lélẹ̀ wo aláṣọ ni ní Ìdúmọ̀tà Ìyá Ìbàdàn ní ṣọ́ọ̀bù ní Ìdúmọ̀tà tó parọ́ fún wa pé ó ti jóná Ìyá Ìbàdàn gba ṣọ́ọ̀bù síbẹ̀ Ìdúmọ̀tà tó ń parọ́ fún wa lórí social media pé ó ti sun nínú ó ti sẹ́ndì náà síbẹ̀ àṣẹ lórí irọ́ ni Ìyá Ìbàdàn ló ń gbé bẹ́ẹ̀lì ṣé ti rí bẹ́ẹ̀lì ṣé ti rí wọn pé bẹ́ẹ̀lì ni torí Ìyá Ìbàdàn máa ń play music ni ṣé ti rí àwọn bẹ́ẹ̀lì ẹ̀ ṣé ti rí ìyẹn ló ń pè ní 5 years ó ti rí ṣé ti rí yẹn jáde ṣé ti rí jọ kí wá ní how many years ló gbé sórí ṣíà
Ìyá Ìbàdàn lélẹ̀ Ìyá Ìbàdàn tó sọ pé o ṣíwájú ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pé iṣẹ́ tó ti ń ṣe ó ti wọ 45 years pé 45 years lélẹ̀ tó ti ń tajà ọmọ ọdún mélòó ló wá bí ẹ lórí fowókó tó mọ ọmọdé ọbẹ àwọn kan ó mọ èjì tán bí ẹ ó mọ èjì tán bí ẹ ó mọ èjì tán bí ẹ wo Ìyá Ìbàdàn wo gbogbo sọ ẹ wo gbogbo ṣọ́ọ̀bù ẹ wo gbogbo ọjà tán já fún Lizzy ìjọ wo ló máa ṣó wa ní gbogbo bọ́ndù báyìí ǹjẹ́ ìjọ wo ló máa ṣó wa ní gbogbo bọ́ndù ìjọ wo ló máa ṣó wa ní gbogbo nǹkan tí Ìyá Ìbàdàn já yìí ìjọ wo ló máa ṣó wa 15 years for one bundle wow wo bí Ìyá Ìbàdàn ṣe gbé jáde wo bó ṣe ń kó wọn jáde sílẹ̀ lẹ̀ 15 years nìyẹn Lizzy ìjọba wa gbé tiẹ̀ náà jáde báyìí àwọn ọmọ sọ pé wọ́n ń ta góòdù olórí ibú ojú òun tẹ́yẹ fò láì fi gbagbaga Ìyá Ìbàdàn ṣe máa kígbe ẹnìkan taṣọ tóun tà Lizzy nìkan ló máa ń kígbe fún wa lórí social media aláṣọ India olórí ibú kò sí ẹ̀ta wú lẹ́sì tí Ìyá Ìbàdàn ń tà lẹ́sì Ìyá Ìbàdàn sì dá ti Lizzy lọ aṣọ India ni Lizzy ń tà aṣọ India lẹ́sì Ìyá Ìbàdàn sì dá ju ti Lizzy lọ aṣọ India ni Lizzy ń tà lẹ́sì Ìyá Ìbàdàn dá ju ti Lizzy lọ ẹ wà wọ́n fine lẹ́sì yẹn ẹ wò wọn tó bá dọ́dọ̀ Lizzy àwa lọ kó stone olórí burúkú sí àwa ní 3 million ni Lizzy ń tà àǹkárá ní 3 million ẹyọkan àǹkárá 3 million ó ń tà ní 3 million ẹ mọ àǹkárá wèrè tó fi ṣe oyè nígbà yẹn àṣẹ 4,000 ní àǹkárá yẹn ẹ mọ iye tó tà fún mi ni tó tà àǹkárá yẹn ẹ mọ iye tó tà àǹkárá yẹn ni àṣẹ 4,000 naira ní àǹkárá yẹn 4,000 naira ní àǹkárá ẹyọ kọ̀ọ̀kan yẹn ẹ mọ iye tó gbà àwọn àǹkárá yẹn lẹ́ni owó ńlá lásán fún àǹkárá yẹn owó ńlá òun lásán ẹ wo bí Ìyá Ìbàdàn ẹ jẹ́ kí kíní ìwálẹ̀ kọ́mẹ́ǹtì yẹn ẹ wo bí Ìyá Ìbàdàn ṣe ń já bẹ́ẹ̀lì Lizzy ìwọ náà wá já bẹ́ẹ̀lì báyìí tíra láti já bẹ́ẹ̀lì báyìí náà kí ló dé tó lè ṣe báyìí tíra láti já bẹ́ẹ̀lì báyìí ó lè já níwó ó ti rí ànádà bẹ́ẹ̀ tó ti já ṣé ti rí ànádà bẹ́ẹ̀ ó bí Ìyá Ìbàdàn ṣe ń já lọ Ọlọ́run máa pèsè fún yín lọ ni àwọn kọ́sọ́mà máa wá ajé máa búgá jẹ fún Ìyá Ìbàdàn ni o ẹ ti rí wọn Lizzy nìkan ló wálẹ̀ lórí social media ó wálẹ̀ ni ó di ọ̀wálẹ̀ 3 million àǹkárá jésù àǹkárá 3 million ìjọ tí Ìyá Ìbàdàn gbọ́ pé àǹkárá 3 million ló ń tà Ìyá Ìbàdàn kígbe ni Ìyá Ìbàdàn kígbe guys ẹ̀yin náà ti fojú balẹ̀ rí báyìí sìn Ìyá Ìbàdàn tó fẹ́ já mi ni o how many bundle ni ìyá yẹn ti já ẹ wá dúró aṣọ tó ti já Lizzy wọn kò dé sí kankan bẹ̀ tán tẹ́ sórí iṣẹ́ wọ́n fi lẹ̀ ní bọ́ndù nínú láìlọ́nù ẹ̀ ló wà jọba wa gbé wú aṣọ báyìí náà jáde kí wọn náà fi sílẹ̀ nínú bọ́ndù bó ṣe bá wa gbé bọ́ndù báyìí jáde alaskari Lizzy ní pé òun máa ń gbé kọ̀ǹténà aṣọ ni àṣé kò gbé aṣọ máa lọ ń jí nínú ọjà ni Ìyá Ìbàdàn ló kọ́kọ́ táṣìírí wèrè kó máa lọ jí nínú ọjà ni olè ọ̀gbágbá olè Ìdúmọ̀tà lọ́mọ láti jẹ́ tó ti cast wèrè ní Ìdúmọ̀tà ní ayé ẹ̀ ti ṣá málámálálẹ̀ ẹ̀ ti rí aṣọ kankan mọ́ nínú ṣọ́ọ̀bù wèrè mọ́ kò sí kankan tó ń tà mọ́ àwọn àlòkù aṣọ ló kù fún wèrè ó ti tán fún ọmọ lọ́mọ. Many hours sí Ìyá Ìbàdàn fi ṣe ṣó yìí ni rí many hours fi ṣe ṣó yìí ni woman yìí sì ń já aṣọ ni abẹ́ẹ̀rí woman yìí ni ó sì ń já aṣọ ni sẹ́ ẹ wo àwọn léèsì yẹn bó ṣe fine ẹ wo àwọn léèsì yẹn bó ṣe fine ẹ wo wọn tó bá máa sọ̀rọ̀ ń sí àsọ̀wọ̀ bí ẹni ọ̀tá ajé kò dẹ̀ ní nǹkankan Lizzy ò ní ṣe ń gbẹ́ ó ti tán fún ẹ wo àwọn léèsì yẹn ẹ wo Lizzy ò wíwo ilé ìgbé sínú ṣọ́ọ̀bù ẹ̀ kò ní inú ọjà Ìdúmọ̀tà ní Ìyá Ìbàdàn wà ibẹ̀ ní Ìyá Ìbàdàn ti ń ta aṣọ ń sìn after tí olè Ìdúmọ̀tà yẹn ní Ìyá Ìbàdàn gba ṣọ́ọ̀bù sínú ọjà Ìdúmọ̀tà ẹ̀yin ò rí ni bó ṣe ń já aṣọ lójoojúmọ́ ẹ̀yin ò mọ̀ pé téèyàn ò bá tà lèèyàn ní máa ṣe irú bísínẹ́sì báyìí ẹ̀yin ò rí bó ṣe ń já aṣọ lójoojúmọ́ ni kò sẹ́ni kankan tó ń ra aṣọ Lizzy that's why Lizzy ṣe wà lójú kan ló ṣe ń ṣe ṣó lójoojúmọ́ ṣé ó máa já aṣọ báwo máa ráyè láti máa ṣe ṣó lójoojúmọ́ oní máa ráyè láti máa ṣe ṣó lójoojúmọ́ láyé oní máa ráyè láti máa ṣe ṣó lójoojúmọ́ ẹ̀yin náà wò àwọn tó ń ta àwọn aláṣọ rèé ẹ bá bèèrè lọ́wọ́ Lizzy kí ni iṣẹ́ wo ló ń ṣe Lizzy a ní láti mọ iṣẹ́ tó ń ṣe Lizzy iṣẹ́ wo ló ń ṣe jẹ́ káráyé mọ̀ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ wo ló ń ṣe Lizzy jẹ́ káráyé mọ̀ iṣẹ́ tó ń ṣe jẹ́ káráyé mọ̀ sọ fún wa iṣẹ́ tó ń ṣe jẹ́ káráyé mọ̀ iṣẹ́ tó ń ṣe jẹ́ kọ́mọ ráyé mọ̀ iṣẹ́ olè iṣẹ́ agbánipa iṣẹ́ bandit iṣẹ́ tí Lizzy ń ṣe ń sìn nìyí iṣẹ́ apààyàn iṣẹ́ tapátẹsẹ̀ iṣẹ́ tó ń ṣe ń sìn nìyí guys mo fi ń sílẹ̀ o happy Sunday everybody beautiful clothes Ìyá Ìbàdàn I tell you guys Ọlọ́run tẹ́lẹ̀ dọ́dọ̀ ọmọ mi ọba ńlá ẹ̀ máa náà rí ẹ máa rí àwọn aṣọ tí ìyá yẹn já àwọn ẹ mọ̀ pé màmá yẹn wà ní kí lórúkọ bíbà iná China lọ́wọ́lọ́wọ́ bá wọ́n ṣe máa ń tajà lélẹ̀ ẹ wọ àwọn ọmọọṣẹ́ ọmọ mi ọba ńlá ẹ mọ̀ pé ọmọ mi ọba ńlá ò sí nílé láti jẹ ọjọ́
ẹ wà àwọn ọmọọṣẹ́ wọn ẹ wò wọn ẹ wò Mọ́mì Ọbálá ẹ ti rí ẹ wò gbogbo aṣọ tán kó sílẹ̀ lẹ̀ ẹ ti rí àwọn ọmọọṣẹ́ wọn nìyẹn ọmọ yẹn náà máa jẹ aṣọ ń sìn yàn ó máa jẹ aṣọ ni bọ̀bọ̀ yẹn máa ń já ní gbogbo ìgbà aṣọ ni ṣé tí gbogbo nǹkan tó wà lẹ́yìn bọ̀bọ̀ yẹn aṣọ ni ṣé wọ́n kó aṣọ sórí iṣẹ́ àlọ́dọ̀ ti mọ̀mọ́ bọ́n bá ṣé wọ́n nà sá láì ṣe pé ẹ fẹ́ sá láì ṣe pé omi ti dà sí Lizzy àwa máa sáṣọ alóhùn taṣọ a máa sáṣọ ní ìgbọ́wọ́ ẹ̀rì wo ọ̀dọ̀ Mọ́mì Ọbálá nìyẹn o ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn o ṣó ti rí ṣọ́ọ̀bù ẹ̀ ìjẹ́yẹ ẹ̀ máa ń ké lójoojúmọ́ lórí social media tó máa kígbe olówó lòun bílíọ̀nìyà lòun Ìyábọ̀ ìwọ nìkan lòun kígbe Ìyábọ̀ òyà yẹn wo ṣó ti rí ọmọọṣẹ́ nìyẹn o ó lọ ọmọọṣẹ́ o ìjẹ́ ẹ lè sọ pé ọmọọṣẹ́ Mọ́mì Ọbálá lélẹ̀ ẹ wo bí ọmọ yẹn ṣe lálá lùbáríkà ẹ wà lùbáríkà bó ṣe ń ṣòlá rẹ̀ ẹ ti bó ṣe rí ó jo èèyàn ìjẹ́ wọ́n lè compare Àríkẹ́ pẹ̀lẹ́ nìyí ìjẹ́ wọ́n lè compare Eli sàfúsàfù ìjẹ́ wọ́n lè compare Eli sàfúsàfù pẹ̀lú ẹni tó ń jó yìí Eli sàfúsàfù ẹ̀ ìjẹ́ wọ́n lè compare Àríkẹ́ eléyín yọjẹ yọyín ìjẹ́ wọ́n lè compare wo Àríkẹ́ bá yọyín ṣé wọ́n lè compare pẹ̀lú man yìí wo bí Àríkẹ́ ṣe rí wo bó ṣe rí láti donkey years tó ti ń bẹ̀ ṣe wo ọmọọṣẹ́ Mọ́mì Ọbálá lélẹ̀ tó ń sanwó fún bóyá PA wọn lélẹ̀ wo wọn Àríkẹ́ is your PA o wo bó ṣe rí ó ṣáláwọ̀ ni ọmọọṣẹ́ torí Mọ́mì Ọbálá play o music ni o ó ti yẹ díẹ̀ ń gbọ́nà. ó ń play music ṣó ti ọjà ló ń já yẹn ó ti bá àwọn ọjà wọn kì í sá aṣọ ìwọ ń sá aṣọ ni ìwọ gba ṣọ́ọ̀bù ló ń sá aṣọ nù bẹ́ẹ̀ ni kò ń ṣe pé òun taṣọ ò taṣọ ṣó ti pé bọ́ndù làwọn náà máa ń já ṣó ti rí àwọn bọ́ndù wọn ṣó ti bí wọ́n ṣe ń já bọ́ndù tí Mọ́mì Ọbálá bá dé sí wáyé wọ́n ṣe máa kó àwọn bọ́ndù yẹn síta tó máa pọ̀ gan because ìyá yẹn ti lọ sí China ṣó ti rí àwọn 99 slaves ó ti bóyá fine they are so pretty o Lizzy lè sọ pé 5 million ní bó ṣe wáyé àwa lòun lọ kó Siwoski 9,000 Siwoski 91,000 àwa wá sórí social media ní àbọ̀dì lòun ti ń kó àwọn stone òun wá àṣẹ Ìdúmọ̀tà ni ló ti lọ ń já wọn lólè a tún lọ jí ní 91,000 Lizzy a máa jí stone 91,000 ní táyé ẹ̀ bàjẹ́ dé a tún lọ jí stone 91,000 tá lè lẹ̀ máa ṣọ táwọn èèyàn máa sọ pé àpò kí n ṣe kankan náà ẹ̀yin ò rí pé stone wà lára ẹni àṣẹ kankan náà ni wèrè gbé stone lé ní àṣẹ same ló ń tà wọ́n náà wo ṣó ti rí àwọn aṣọ yẹn ṣó ti rí wọn wọ́n ní bọ́ndù mẹ́ta ló máa wà nínú ẹyọ kọ̀ọ̀kan ṣó ti rí bíbọ̀ wọ́n yẹn ṣe gbé ṣó pé kò lè fi ọwọ́ ẹyọ kan gbé ọwọ́ méjì ló fi gbé ìwọ kan màdé wa mú tó ti bóyè pọ̀ ìjẹ́yàn lè sa ilé sínú ṣíà àdúgbò bó ṣe wúwo tó yìí ṣéyàn lè sa sórí ṣíà ó kó da gbogbo ẹlẹ́ni kò lè fi ọwọ́ ẹyọ kan gbé ó ní láti jù sílẹ̀ lẹ́ni ṣé pé kò lè gbé ṣó ti rí títí ẹ àlè sí ilé ẹ̀fọn yìí mú dé láìkí ẹ o no tí bá mo yẹ ti máa rà o máa rà wọn fi bá mi á gbé lọ fún télọ̀ mi wow this is beautiful I love it you know this is beautiful wọn kò bá mi fi wọn nǹkan tó fine gan ilé fine o ó dẹ̀ máa soft ní soft lace yẹn tó máa soft tí ò ní ṣe kánkánkán tó máa jẹ́ soft lace mo like soft lace nǹkan tó soft mi like nǹkan tó máa wúwo lára mi dèmi níwọ̀ mọ́ bá fẹ́ kí n wọṣọ pé wá ta nǹkan tó soft fún mi máa wọ̀ oh God look at that this is beautiful Mọ́mì Ọbálá ilé fine mo like pink yẹn o tálákọ̀ọ́kọ́ yẹn mo like ẹ̀mí mo yẹ tó ń tà ní bá ara o ní tẹ̀ fi wọ́n dress ó máa fine gan kí wọ́n wá wọ ọjọ́ Christmas àgbẹ̀ lọ fún kinní mi télọ̀ mi Mọ́mì Ọbálá mo like pink yẹn mi mo yẹ tẹ̀ ta o pink yẹn fine gan it's so pretty white yẹn wọ́n tún bad gan but pink yẹn fine ẹ̀ tí wọ́n bá fi pink yẹn rán gbàgbé ó máa mú wọn jáde ni Ọlọ́run white yẹn tún nẹgbà ọmọ ìyá wọn white yẹn kí wọ́n wọ lọ́ọ̀dì first Mọ́mì Ọbálá ẹjọ́ èlò ní àwọn aṣọ yìí fine o Mọ́mì Ọbálá èlò ní wọn ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ white àti pink yẹn tó bá mi gbé lọ sọ́dọ̀ télọ̀ mi ó fine gan o but ẹ bá ní soft lace tó bá jẹ́ white mi mind mo dẹ̀ like pink aṣọ yìí gangan tí bọ̀dá yìí gbé dání mo ti ẹ̀ pípín ní nọ́mbà bọ̀dá yìí lọ́wọ́ ní lọ sínú WhatsApp ẹ̀ aṣọ yìí fine gan o mo like pink yẹn náà máa dúró pa sórí péjì aṣọ yìí fine o Lizzy àlè rí nǹkan báyìí nínú tábà máa gbọ́yẹ tí Lizzy máa ta tiẹ̀ sí lè ní 5 million wàá rí i pé Mọ́mì Ọbálá ò ní pààyàn wọn ò ní géèyàn lọ́rùn èèyàn abẹ́rẹ́ ni tó ní gé mi lọ́rùn màá lọ sọ́dọ̀ ẹni tó máa pa mí wo ṣó ti rí àwọn aṣọ bó ṣe ń biná ó ń biná ni aṣọ yìí fine o aṣọ yìí fine o Mọ́mì Ọbálá yìí ló ní ẹjẹ́ ara aṣọ yìí jẹ́ ìwòye tán kọ sí lábẹ́ tí Mọ́mì Ọbálá máa ń fi 50,000 50k máa rà wọ́n máa rà wọ́n máa fi wọ́n ṣọ ó kàn ìpamọ́ tó yàn máa gbé fún télọ̀ tó yàn máa gbé fún sí ó lè jẹ́ 150 lọ́ máa gbà láti wọn ó lè jẹ́ 200 lọ́ máa sọ pé àwọn fẹ́ gbà just for you aṣọ yẹn fún àyàn 50,000 Ọlọ́run máa rà Mọ́mì Ọbálá mo nídìí lace tó soft one ẹ bá ní tó jẹ́ white mo nídìí pink aṣọ yìí gangan tó ń ṣì 50,000 máa sanwó ẹ̀ máa rà
ó ní ìdí ẹ̀ má sá gbé lọ sọ́dọ̀ télọ̀ ká lè gbà tó December àti January má ra o aṣọ yìí fine gan o abẹ́ ìwé ń bìlà ẹ bìlà ẹ yàgò aṣọ yìí fine gan o pink yẹn mi mo ní ẹ má yẹ kán ra pink yẹn o èmi mo ní pink alákọ̀ọ́kọ́ yẹn o pink yẹn gangan alákọ̀ọ́kọ́ pink yẹn èmi mo ní màá lọ sí wọn torí pé mo ti lọlẹ̀ gan I don't go down a lot my tummy is flat guys mo fi ń sílẹ̀ I love you guys bye ẹ bá mọ mi abáláwa aṣọ wọn fine gan máa sanwó pink yẹn èmi mo ní no I love the pink that pink is beautiful ó ní 2 sets ṣá ẹ máa wọ àwọn people yìí tí wọ́n ti yábọ̀ ni Jason this is beautiful you know mo like pink yẹn nìkan tí wọ́n ti yábọ̀ ni 50k but this is beautiful aṣọ yìí fine jowó ẹ lọ I'm telling you ọdún ìyá ayọ̀ this is beautiful it's nice so tó bá gbé fún tailor tó yẹ pé wọn ò ní bìlì pé 50,000 ló rà ọlọ́run bá wọ́n ṣe máa bẹ́ẹ̀ ṣe àgbé bó ṣe happen site máa fi gbẹ́ wọ́n máa bìlì mi ni site máa fi gbẹ́ wọ́n lè ní 600 ní máa san fún site máa fi wọ́n o kàn ní gbé lọ fún tailor abẹ́lé ọlọ́run bá ń gbọ́ máa fi sí apá yín sálà wọn ẹ wo gold yìí dẹ̀ ti fine you this gold is beautiful Jesus the gold is nice mi ti ẹ̀ wọ̀nyí tí mo fẹ́ mọ́ wáyé sí the gold is beautiful I have a gold shoe and I have a gold bag it's gonna be too much gold this is beautiful the gold is beautiful you know the pink I'm gonna have silver with silver bag with the pink silver and silver bag is gonna match it silver bag and silver shoe and silver jewelry match that pink one jogon with silver because gbogbo iná tó ń ṣàlàyé yẹn is gonna match the shoe pink yẹn ló wù mí. all messages they are available adama attend ní appropriate time ṣe ti gbọ́ ẹ ṣe gan adúgbò lọ́wọ́ yín o fún ẹ̀yin tẹ́ fẹ́ wá sí iléeṣẹ́ wa number one kò change our office line office number our office address is number 140 Oki Ipaja Road Abotukuyo bus stop our office address number 140 Oki Ipaja Road Abotukuyo bus stop opposite AP filling station ṣó ti yé yín opposite AP filling station Abotukuyo Agege ṣó ti yé yín Abotukuyo àdúrà yẹn máa fún Ayọ̀ àti Àmínà wọn pín ní brown wọn ẹtì gold wọn yẹn wọ̀ mí lójú gan but gold yẹn ló náà yìí tàwa tó ń gold yẹn máa fit mi gan òun ló fi ń ṣe kí ni ló fi fọ́ǹdì Boko Haram ẹ wá ra ó tó gèlè òun ló fi fọ́ǹdì Boko Haram owó kùsàwà tó wà èmi kúkú kọ́ ni mo sọ gbogbo wa náà kúkú jọ gbọ́ ni ẹ jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe ẹ jẹ́ ká kúrò ní Nàìjíríà ẹ jẹ́ ká sẹ́nu tù wọ́n Nàìjíríà ẹ wá rajà òtútù ti dé ẹ wá ra àwọn fìlà tẹ́ máa fi borí fótútù tẹ́ máa fi borí bo etí tí ó bá ṣe wíìgì nsìn ni gbogbo etí mi ni mo máa bò pa òtútù ò ní ráyè wọbẹ̀ òun ni ẹ wá ra fìlà fìlà ṣìṣẹ́ kù kò tí ì tàn ẹ wá bá mi rà tán gbogbo ẹ̀yin tẹ́ ti rà àwọn kan jọ mí lójú wọ́n ra 10 àwọn kan ra 13 ọkọ kan ra 6 ọtún ní Lady K mo fẹ́ fìlà sí ọtún sẹ̀lẹ̀tì another kí ló ti pè another 8 kọ́ ló tún padà sẹ̀lẹ̀tì ni yes I think it's 8 mo ṣáà pé gbogbo fìlà tí mọ́mì yẹn rà ó jẹ́ 13 òun ni wọ́n rà títí wọ́n tún rà fún yín òun ni tẹ́ bá dé sórí ó máa fáìn jù báyìí lọ́jú bí mo lè ṣe ìlọ ẹ lọ pọ́ ti di wìrìwìrì mi fẹ́ kí program yìí tó dojú another one tún lélẹ̀ eléyìí sìn eléyìí ṣiṣẹ́ kú bí 2 color 3 color 1 2 ok eléyìí ṣẹ́kù 4 color eléyìí tí mò ń dé tẹ̀ríṣ ṣe ti rí mi ò dẹ̀ wọ́wọ́ mọ́ wọn òun ló ṣe tètè tán ṣe ti rí mi tí ì dé fún tán ẹ wo bó ti ṣe fine ẹ wo bó ṣe bo gbogbo etí ibi tẹ́tí máa wà náà lóde ibi tí etí máa wà lẹ́rìí tí fìlà yẹn dé ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú designer ilé wa báyìí ẹ wá fi parí iṣẹ́ yẹn iṣẹ́ yẹn wá ṣe kí ni a wá balance ẹ wo bí iṣẹ́ yẹn ṣe balance ẹ wo bó ṣe balance 4 color ẹ̀ ló ṣẹ́kù 4 color ló ṣẹ́kù fún relé
4 color ló ṣẹ́kù 4 color àti achis kan náà again 4 color lélẹ̀ ṣẹ́kù ẹ̀yin tẹ́ bá fẹ́ tètè pè mí kó tó tán small money ni mo ta ẹ̀yin tẹ́ bá ra fìlà mẹ́ta ọ̀fẹ́ náà ni màá bá yín ship ẹ̀dá Amẹ́ríkà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ra méjì ẹ máa sanwó shipping ẹ̀yin tẹ́ bá ra fìlà méjì ẹ máa sanwó shipping ẹ̀yin tẹ́ bá ti ra from 3 upward ọ̀fẹ́ ni shipping kan sàwọn mọ́mì mi kan fìlà nìkan ló ń rà so mo dẹ̀ ní láti ṣàlàyé fún yín torí kó bá dà ìpè Lady K ìgbà wo ló dẹni tó ń gbowó shipping lọ́wọ́ àwa ará Amẹ́ríkà òun mo ṣe ń ṣàlàyé fún yín báyìí ẹni tó bá ti ra fìlà méjì ó máa sanwó shipping ẹni tó bá ra mẹ́ta kò ní sanwó ẹni bá ra mẹ́wàá kò ní sanwó ẹni bá ra 5 kò ní sanwó òun ni ẹ wò bó ṣe máa bo etí yín gbágbágbá lélẹ̀ bó ṣe máa bo etí yín gbágbágbá ni ó máa bo gbogbo ẹ̀ pa ni kò síbi tẹ́tí òtútù fẹ́ gbà wọ ihò etí yín ẹ̀yin ìyá mi ẹ pè mí ó wà available small money I ship worldwide mo bọ̀ ọ̀dà ìpè tí mo ní ok irú eléyìí ni eléyìí báyìí sìn white ẹ̀ méjì jẹ́ owó ta 1 2 eléyìí báyìí sìn méjì ẹ̀ ló ṣẹ́kù white dẹ̀ ní méjèèjì white méjì lélẹ̀ ṣẹ́kù ẹ má bínú white méjì òun lélẹ̀ ṣẹ́kù so ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ gbá mi láago ẹ̀yin tẹ́ bá fẹ́ tó gèlè ẹ gbá mi láago ṣé fìlà tún kù ńbẹ̀ yẹn àwọn tó gèlè ló kù ìwọ̀nba àwọn fìlà tó kù ta ní ni mo ti display tẹ́ rí gbogbo tó kù ọ tó gèlè lóríṣiríṣi ẹ̀yin náà wo gbogbo fìlà yẹn bó ṣe pọ̀ tó ti tán àwọn fìlà yẹn ti ṣe kí ni mo pè ó ti bye bye ó ti tán so ẹ pè mí ẹ wá rajà ojú òní tì mí a ní wàrà wa tì ogun China kò ní kó wa ilé ẹ̀dá ọkọ̀ dá kéèyàn má gbò Ọlọ́run gbàlúwa fún wa mo fẹ́ lọ Nàìjà gbàlúwa fún wa mo fẹ́ lọ sí Odùduwà nation so bó ṣe jẹ́ nìyẹn yín mọ́mì mẹ́yìn dáàdì mi yes ìyẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá need African food kò síbi tí mi ò ship African food sí àsìkò tútù la wà yìí mo ní ògì 3 in 1 ó ti ní sugar ó ní milk ògì yẹn dẹ̀ fine gan Ọlọ́run gbọ́ mo ti mú bẹ̀ bákan náà mo dẹ̀ tún ní ògì tí kò ní sugar tí kò ní milk ògì lásán ìyẹn náà wà ó fine gan bákan náà mo ní custard ẹ̀yin tẹ́ bá mi ra wọ custard a ní mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì mi dádì mi ẹ kàn ń jọ mí lójú ni ìtì pàkànjẹ èèyàn kan náà mo rántí ìsìn ẹ kàn ṣe kí ni mo pè ẹ kàn ń jọ mí lójú ni ẹ lè believe pé pọ̀mọ́ Ìjẹ̀bú yẹn mi lè sọ bó ṣe pọ̀ tó pọ̀mọ́ Ìjẹ̀bú mi ti fẹ́ tán ó ti fẹ́ tán níjọ́ wo síjọ́ wo ọjà tí mo rántí sí tí mo fẹ́ páàkì náà pọ̀mọ́ Ìjẹ̀bú wà bẹ́ẹ̀ tí mo páàkì sí pọ̀mọ́ Ìjẹ̀bú Manpower àtòyìn mo lọ páàkì mo ṣèrántí yẹn sí i mo páàkì ọjà látàárọ̀ ni ẹ̀yin mọ́mì mi wá patronize mi ẹ̀yin tẹ́ bá ti patronize mi ọjà mi dá ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ti ń bá mi rajà wọ́n á sọ fún yín pé confam lọ́jà Lady K ó mú yes ẹ̀yin tẹ́ bá ti patronize mi wá patronize mi ẹ wá bá mi rajà mo ní gbogbo African food epo pupa epo mi wọ America ó wọ Spain Lady K African food wọ́n ń jẹ ní Spain wọ́n ń jẹ ní UK wọ́n ń jẹ ní America African food Lady K so ẹ pè mí kẹ́ wá order bákan náà aṣọ fìlà turban gbogbo olówó ṣá ní Lady K ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní àwọn nǹkan Manpower diabetes yẹn náà wà available ẹ pè mí ojú òní tí mi ní wáyé tí Odùduwà nation no going back any African food tẹ́ bá fẹ́ pè mí fufu powder ó wà yam powder ó wà rice powder ó wà semo wà wheat wà soya beans powder ó wà ẹ̀wà lílọ̀ ó wà ẹ̀wà tí wọn ò tí lò ẹ̀wà tútù ó wà gbogbo ẹ̀ ló wà maggi no chicken ó wà pig milk powder ó wà gbogbo ẹ̀ ní Lady K ní ẹ̀yẹ́ ṣáà ti pè mí ẹ̀yẹ́ ti pè mí very soon ṣe máa tún àwọn expression gbogbo àwọn náà ti wà lọ́nà gbogbo ẹ̀yin tá bá fẹ́ ṣe ewu ọdún
ẹ wá láwọn nǹkan tẹ́ máa fi ṣe wọn dún lọ́mí o èyí tẹ́ bá jẹ́ pé èyí máa like àti ṣe irun yìí tẹ́ fẹ́ ṣe dé wig gbogbo nǹkan tẹ́ lè fi rà fi ṣe irun ọdún ó wà lọ́dọ̀ Lady K ó wà lọ́dọ̀ wa tó dé o èmi làwọn expression lóríṣiríṣi àwọn nǹkan tó máa fi ṣe irun lóríṣiríṣi ó máa tó dé tó bá dẹ̀ já àwọn wíìgì náà ni àwọn nínú wíìgì ọjà ọdún ó ti wà lọ́nà ó máa tó dé ẹ bá mi rajà ẹ pè mí omi ìníwá yín tí wọ́n bá tẹ̀lé tí ń pè mí àwọn ọmọ yóò ní dológo àná ayé ò ní já yín sí wòwò ayé ò ní gbọmọ lọ́wọ́ yín ó dúpẹ́ mo mọ̀ lórí o because ẹ̀yin lẹ wà lẹ́yìn mi tí mo fi gàgàdó tí mo fi lè má ṣe fúlàfúlà tí mi fi lè sùn tó yẹ pé gbogbo 24 hours báyìí olú ọjà ni ọjà wo mo tún fẹ́ park ta ló tuntun ti sẹ́ẹ̀dì tẹ́là wo ló wọlé ta ló tuntun ti ọ́dà ẹ ṣe mo dúpẹ́ ojú òní tí ẹ̀yin dádì ẹ wá ra ṣọdún ẹ wá ra àwọn fine native àwọn aṣọ tó mú yes ẹyẹ yàn ẹ pẹ̀lẹ́ di kéèké aṣọ ọdún aṣọ wà lẹ̀ àsìkò ni ó jẹ́ kí n lè display lọ títí so bó ṣe jáde yẹn ẹ ṣé gan mo dúpẹ́ ojú òní tì yìí o ire o.